Lẹ́yìn ọdún méje tó ti sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n, èyí ni Bọwọ ṣe tẹ oníṣòwò egbòogi olóró yìí. Ọwọ́ àjọ tó ń gbógun ti rírà, títà àti ìlòkulò oògùn olóró nílẹ̀ wa, National Drug Law Enforcement Agency (NDLEA) ti tẹ ògbólógbòó ọkùnrin oníṣòwò egbòogi olóró ìlú Àbújá kan tó sá látìmọ́lé ọgbà ẹ̀wọ̀n, Ibrahim Momo, tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Ibrahim Bende. Lásìkò táwọn àjọ NDLEA ń yíde kiri láti rú àwọn afurasí jáde ní ọwọ́ tẹ̀ níbi tó fara ṣoko sí lágbègbè Filindabo déédéé nílùú Àbújá. Lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 19 oṣù kọkànlá yìí ni agbẹnusọ àjọ NDLEA Fẹ́mi Babafẹ́mi sọ ọ́ di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi síta. Ó ní lọ́jọ́ 27 oṣù kọkànlá ọdún 2014 ni ọwọ́ kọ́kọ́ tẹ Momo nígbà tí wọ́n ká oògùn olóró igbó tó gbé ìwọ̀n tó ń lọ bí 400 kílò mọ́ ọ lọ́wọ́. Lẹ́yìn náà ni wọ́n gbé e lọ síwájú adájọ́ tí wọ́n sì jù ú sẹ́wọ̀n ọdún 7 àtààbọ̀ lọ́jọ́ 22 oṣù keje ọdún 2015. Ọgbà ẹ̀wọ̀n Kùjé nílùú Àbújá ni Momo ti ń faṣọ péńpé roko ọba tó fi sá kúrò níbẹ̀ láì tí ì lò pé ọdún kan lọ́jọ́ 16 oṣù karùn-ún ọdún 2016. Nígbà tí yóò tún di 20 oṣù kọkànlá ọdún tó kọjá, lẹ́yìn táwọn kan ta àjọ NDLEA lólobó ni wọ́n ya lọ sílé ìkẹ́rùsí afurasí tó sá lọ ọ̀hún. Àpò ṣaka ńlá 81 tó kún fún igbó ni wọ́n tún kó kúrò nínú ilé ìkẹ́rùsí kan tó ní sínú ilé adìyẹ tó ń sìn lágbègbè déédéé nílùú Àbújá. Ó fi kún un pé lóòótọ́ làwọn kò bá Momo lọ́jọ́ tí wọ́n lọ, ṣùgbọ́n ọkùnrin ẹni ọdún 55 ọmọ ilẹ̀ Ghana kan, Richard Fosin Gordon, tó fi ṣe alámòjútó ilé ìkẹ́rùsí rẹ̀ ni wọ́n fi páńpẹ́ ọba gbé tí wọ́n sì jù ú sẹ́wọ̀n ọdún 2. Lẹ́yìn tí ọwọ́ ti tẹ ọmọọṣẹ́ rẹ̀ yìí tán ni wọ́n kéde rẹ̀ bí ẹni tí wọ́n ń wá. Lọ́jọ́ 5 oṣù kọkànlá ọdún yìí ni ọwọ́ pálábá ọkùnrin oníṣòwò egbòogi olóró náà ségi lásìkò tí wọ́n ya lọ síbi tó máa ń farapamọ́ sí lágbègbè Filindabo déédéé nílùú Àbújá. Àpò igbó tó gbé ìwọ̀n kílò 66 àti oògùn olóró kan tí wọ́n ń pè ní diazepam tó tó ìwọ̀n kílò 42 ni wọ́n ká mọ́ ọ lọ́wọ́ lásìkò tí wọ́n ká a mọ́bi tó wà. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.